bí sí wa bẹ́ẹ̀ àwọn obìnrin lọ́lọ́run lò ìyá MKO ìyàwó MKO ìyàwó MKO màmá Modúpẹ́ ọmọ onítìrí aya MKO Abíọ́lá òun lọ́lọ́run lò ó gbà fún wa Ọlọ́run ṣe ìyàwó Adélé rẹ̀ máa ń bọ̀ nísìnyí o ìtòrò bẹ́ẹ̀ bá ti gbọ́ fọ́ Adélé ìtòrò yá ó yá ká má jù sí ẹsẹ̀ tó kọ́kọ́ jẹ́ ọmọ tàbí ká má jù sí rẹ̀ Ọlọ́run ti jẹ́ tuntun wa. ọmọ Yorùbá ìléyá. Adéni kí ìyàdúwẹ̀ kọlẹ̀. Gbogbo wa fi ní lára. Náà fún ẹwọ́ wẹ́tà kàrún kọ́ fọ́ ọmọ níwá lára. Ọlọ́wọ́ ní wọn lára. Dédé owó wa rò gbọ́dọ̀ wọn ọmọ wọn. Àìsọ̀rọ̀ ọmọ wọn máa fi wò. Wọ́n ní kí èrò wọn ọmọ wọn. Ebi lè pa mi látàárọ̀ yìí. Ọmọ Nàìjíríà bá mi wo owó ebi ń pa. Ebi ò ní pa yín lágbára Jésù kò ní pa yín ebi ò ní pa yín ebi ò ní pa yín. Àwọn kò ní tó àwọn ọmọ yín máa rò gbòòrò lù torí pé àwọn ọmọ yín gbogbo ló ṣe pàtàkì àwọn ló níjọba orílẹ̀-èdè Yorùbá àwọn ọbẹ̀ ọjọ́ yìí àwọn náà jẹ́ kó gbogbo wọn lò ẹ̀yin màmá wa ẹ kú oríire mà. Ìjọba orílẹ̀-èdè Yorùbá ti dé mà. Wọ́n gbé wọn lọ kóòtù la ti ń bọ̀ yìí. Kóòtù la ti ń bọ̀ yìí. Lórí aṣọ òdodo náà kẹ́bà tún gbá mi. Lórí aṣọ òdodo ẹ máa bá mi o. Àwọn ọ̀kà. Ẹ máa gbọ́ àwọn ará iṣẹ́ òdodo nínú ọjàwé. Káàfọ́ ọrọ̀ ajé nílò dédé. Àwọn ní tíkẹ́ẹ̀tì mi kí àwọn aláwọ̀. Wọ́n jẹ́ àárí tí ó jẹ́ rọ́rọ̀ ajé yẹn ṣe. Bí ìṣẹ́ wọn yẹrẹ bá lọ́tẹ̀. Wọ́n jẹ́ rọ́rọ̀ ajé yẹn ṣe. Ká a sọ̀rọ̀ fáwọn board member lẹ́yìn náà ní ọjà kù. Ẹsẹ̀ ò dédé ọjà. Kọ́ dédé èrò lọ. Kẹ́ẹ̀dì onímọ̀ṣúrì dúró. Ṣé máa ń náwó lọ inú mákẹ́tì? Kẹ́ẹ̀dì onímọ̀rúwá dúró. Ṣé máa ń náwó lọ inú mákẹ́tì? Lórí dédé náà, ṣọ́tún kọ́lé ilé ńlá rọ́ọ̀tún náà máa tún kẹ́rù ọdún lẹ́yìn. Àwọn arẹ́bí wà níbi láti 85. Àti jẹ́ àti mú mami má wò ní wọ́n ní gbogbo rẹ̀. Àti jẹ́ àti mú Ọlọ́run má fi ní wa lára. Kóòtù náà gbẹ́rì náà o. Èyí ni kóòtù kan náà yìí. Wọ́n tún tún ọjọ́ ìdẹ̀mí rẹ̀ rí October 22. Wọ́n ń dẹ̀mú wa ẹ̀kọ́já. Ẹ bá wa ṣe o. Ìyàwó MK Abíọ́lá wẹ́ẹ̀dì kú bá kọ̀ rẹ̀ ṣe kú o. Wà á dé náà ìlérí wà á máa mọ Nàìjíríà dé náà lérí o. Ebi ń pa wá o. Àti jẹ́ àti mú Ọlọ́run tún rọrùn o. Yorùbá nation yọ Ọlọ́run á bá wa gbé wọn dìde o. Wọ́n yọ wọn lógún ẹrú o. Bẹtiróòlù 650 ẹ̀yìn ọwọ́ ẹ̀ṣánú wa. Ẹ ṣàánú àti mú Ọlọ́run kúrò Nàìjíríà lọ́rùn. Ẹ ṣé o. ẹ ṣe ìyàtọ̀ Ẹni jọjà ní kọ̀gbá ní jọjàwé. Nínú àwọn ọmọ ìkọ̀gbáṣọ́ pápọ̀tọ̀ láti jọjàwé jẹ́ ọjàwé ti ń kọ̀láàsì. Ó ti ń kọ̀láàsì. Ọjà rẹ̀ ti ń kọ̀láàsì. Bẹ́ẹ̀ni gbogbo ọjà rẹ̀ ti ń kọ̀láàsì. Gbogbo èrò ti sá lọ ẹsẹ̀ rò lókè. Ọwọ́ ti sàlẹ̀ kọ̀ọ̀kan náà tuntun kẹ́rù wọn. Ẹ ṣe bàmí. Torí pé wọ́n mọ̀ kọ́ tó ń jẹ́ ń bẹ̀ àwọn máa kó ìyàbá wa ń bí àwọn wa lọ sọ wọn lọ ń dìbò ìbò tó ń di yẹn òun ló kọ́ sínú oko ẹrú tó àti gbọ́pọ̀ lóko ẹrú àṣẹrú mọ́ o àṣẹrú mọ́ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.